LIZZY ANJORIN. Irú ìjà yẹn lásán. A lọ fàbí. Olùgbà yìí máa wò. Ìyábọ̀ Òjó àti LIZZY ANJORIN. A lọ fàbí. But náà ló dá sọ́ọ̀kì jù náà. Dúró náà o. Torí ọmọ LIZZY ANJORIN yẹn, àjọ lọ sóṣù ni. Ó ti yẹ. Àjọ lọ sóṣù ni, oṣù ló ti ṣetán. Ọmọ líle ni. Ọkàn sólódì ni. Wọ́n lè ti wá tán lára ẹ̀ ṣá. Kò tán lára ẹ̀ tẹ́bi yé wo yẹn o. Ọgbà gidi ni mo ṣeré ọgbà. Ẹ̀yin èèyàn wa Jigan bàbá ọjà ó sọ experience rẹ̀ pẹ̀lú LIZZY ANJORIN. Ó sọ wípé oṣù làwọn ti jọ parí o, làwọn ti jọ lọ sílé ìwé. Ó ní LIZZY ANJORIN ó ní ọba àlùkànnì ní ìgbà náà lọ́hùn-ún. Ó ní bóyá ó ti tán lára rẹ̀ báyìí òun kò mọ̀, ṣùgbọ́n arákùnrin yìí sọ lórí ìjà òun pẹ̀lú Ìyábọ̀ Òjó. Ó ní LIZZY ANJORIN ó máa gbégbá orókè o, ó ní ó máa jà gidi gan, ó dẹ̀ máa win ní ìjà náà. Ó ní bọ̀tí ní Ìyábọ̀ Òjó. Ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká gbọ́ látẹnu Jigan bàbá ọjà bí ọ̀rọ̀ náà bí ó ṣe rí. Ìyábọ̀ Òjó soft. Ìyábọ̀ Òjó soft. Ìyábọ̀ Òjó ò lè jà. Ìyábọ̀ Òjó soft o. Ìyábọ̀ Òjó soft o. Ìyábọ̀ Òjó ṣoko o. Ìyábọ̀ Òjó ní ṣoko kò wá ń ṣe bí pé Ìyábọ̀ Òjó soft láwọn ibì kan ní pé ọmọ LIZZY yẹn ọmọ súnmọ́ ni. Gúngò gọbẹ̀. Gúngò gọbẹ̀ area leader. Area leader nígbà tó wà ní school. Ìyẹn LIZZY ANJORIN. Ọkàn sólódì ni. Woman leader ni. Ní òṣèré o. Ní ọmọ bí jáyìn ṣe fẹ́ lọ o. Bí a tó bá lọ train Ìyábọ̀ Òjó dáadáa ṣá, kan train fún bí a bí 3 months non-stop tó ti ní energy. Jàyìn rẹ̀ máa dùn gan kún fọ́ ẹra. Bọ̀dọ̀ máa ní Ìyábọ̀ Òjó ní energy LIZZY ANJORIN àrí. Àní tó bá pé energy tí ọmọ ẹ ṣì ń lò láyé oṣù ló ṣì ń lò mi ò ní parọ́ ó ní energy o. Èmi náà máa yí tó máa ń ṣe kókó gan ọmọ yẹn. Ó stubborn ANJORIN. Àdìgún kò gọ́ bẹ́ẹ̀ ní sẹ́ẹ̀. Ó mọ̀ tó ọmọ sọ pé òun gbà. Ó máa fèsì ọkùnrin, ó máa fèsì ọkùnrin, máa fọ́gò tiẹ̀. Ó máa fèsì ẹ̀, á fọ́gò tiẹ̀ pé ibo ló fẹ́ lọ. Ìyẹn LIZZY lọ. Kí ló ń ṣe ẹ́? Kí ló ń ṣe ẹ́? Ó lè ti wá rọ̀ lára ẹ̀ mọ̀ pé èjì ti wá sáìdì ẹ̀. Ó lè ti wá rọ̀ but wáyé pé mi ò tí mọ̀ bí irú ìjà ẹ̀ báyìí ṣe máa gbé ní gógó ni. Wíwìn ni máa gbé. 2 up to down. Ó ti yẹ. 2 up to down.